gbé orúkọ Ọlọ́run ga lórí àwọn ẹ̀kọ́ tí a ń fi ń gbà níyànjú láti bí oṣù díẹ̀ sẹ́yìn lórí ara tàbí ẹ̀mí. Lónìí a tún lọ sí apá pàtàkì tí ó jẹ́ ìdákọ̀ró fún gbogbo akẹ́kọ̀ọ́ Bíbélì tó sì jẹ́ ọkàn Ọlọ́run fún gbogbo ẹni tí Ọlọ́run ń sin Ọlọ́run àbó ń gbọ́ Ọlọ́run gbọ́. Òun náà ni ìyípadà láti di àtúnbí. Kọ́ríńtì kejì orí 5:17 ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ló di ẹ̀dá titun, ó ní ohun àtijọ́ ti kọjá kì í ṣe wọ́n di titun. Ohun tí ẹsẹ̀ yìí ń ṣàlàyé fún wa ni pé ìgbé ayé àtijọ́ tẹ́lẹ̀ gbọ́dọ̀ lọ, ìgbé ayé tuntun gbọ́dọ̀ wà. A bí wa sínú Ádámù, bẹ́ẹ̀ la gbọ́dọ̀ bí wa sínú Kristi. Yẹni pé ìbí kejì yìí, ìbí ẹlẹ́kejì yìí náà ń pè ní dídi àtúnbí. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni Nikodémù wá bá wa sọ́dọ̀ Jésù. Nígbà tó wá sọ́dọ̀ Jésù, ó ń bi léèrè bí Jésù ṣe kún fún iṣẹ́ dáadáa, bí ṣe kún fún iṣẹ́ rere. Ó jẹ́ pé ẹnìkan ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi tó ń ṣe ìjọba jẹ́ pé Ọlọ́run wà pẹ̀lú Olúwa rẹ̀. Jésù á dá lóhùn wípé ẹnìkan ò lè rí Ọlọ́run àbí dé ìjọba Ọlọ́run bí ó sì pé àtúnbí. Jọ́ọ̀nù orí 3 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 8. Bí a ò bá di àtúnbí a ò lè rí Ọlọ́run. Alàgbà ní ọkùnrin yìí, Nikodémù yìí, ó jẹ́ ọ̀kan nínú àwọn aládarí tó ṣe é sí kó náà jẹ́ oníwàásù àbí ọ̀kan nínú àwọn tó jẹ́ pé wọ́n ṣagbátẹrù ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n bó ti pẹ́ nínú ìjọ tó jẹ́ tí ipò aládarí rẹ̀ sì wà yàmì tó, kò mọ nǹkan tí wọ́n ń pè ní dídi àtúnbí. Kì í ṣe ẹbí rẹ̀ wọn ò fi kọ́ ni, wọn kì í ṣe ẹbí rẹ̀ wọn ò fi yé ni. Bẹ́ẹ̀ náà ni ó lè má jẹ́ ẹbí ọ̀pọ̀lọpọ̀ wa tó ń gbọ́ mi lónìí bí a bá mọ nǹkan tí wọ́n ń pè ní àtúnbí. A bí wa gẹ́gẹ́ bí ọmọ Ádámù. Ìṣe Ádámù ń farahàn nínú ayé wa, nínú ọ̀rọ̀ wa, nínú ìṣe wa, nínú èrò wa. A ò wá gbọ́dọ̀ dúró sí ipò yẹn, a gbọ́dọ̀ wá jinlẹ̀ ká wá kún ìrìn yẹn láti wá ìbí titun rí. Torí pé iṣẹ́ Ádámù, iṣẹ́ tí ó mú kéèyàn lọ sọ́run àpáàdì ni. Ìṣe ẹ̀dá titun ní Kristi yóò sọ á di ọmọ Ọlọ́run. Ìyẹn ni pé tí a bá jọmọ Ádámù nípa ìbí tara, a gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run nípa ìbí tẹ̀mí, tí í ṣe gbígba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Ìgbé ayé titun yìí tí a dá nínú Kristi là ń pè ní àtúnbí. Ìyẹn ni pé tí mo bá gba Jésù, màá di ẹ̀dá titun, ohun àtijọ́ yóò kọjá lọ, ṣé ohun tuntun yóò wá. Ọlọ́gbà tí Yorùbá ní pé omi tuntun ti wọ odò, kẹja titun náà yà kọ odò. Bí a bá ti fa omi tuntun sínú odò, a ó dẹja titun síbẹ̀ nìyẹn. Ìyẹn ni pé nígbà tí àwa kan yìí náà ni tá à ń ṣe àwọn nǹkan ìtẹ́lẹ̀, àwọn nǹkan wo oríṣiríṣi ìwà ló ka máa lọ́wọ́, oríṣiríṣi ìṣe níbẹ̀ lọ́wọ́ wa. Ṣùgbọ́n kò rọ̀ tẹ̀síwájú tí a bá nírètí pé ìjọba Ọlọ́run kan ń bẹ tí a sì retí rẹ̀. Báwo wá nìrí ìṣẹ̀lẹ̀ máa ń rí? Kì í ṣe tí agbára wa ká, torí ẹ̀dá ènìyàn jẹ́ ẹ̀dá kan tí kò ṣe é control. Bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ bẹ́ẹ̀ ló ń rí, bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ bẹ́ẹ̀ ló ń yí. Ó dàbí ẹja nínú omi ni, ẹ bá ti mú pọ́rọ́ ló ń yọ, láti mú pọ́rọ́ ló ń yọ. Ẹ̀dá ènìyàn fẹ́ jẹ, ó fẹ́ mu, ó fẹ́ ṣe tó wù ú. Ṣùgbọ́n ẹ̀dá nínú Kristi tí a tó dá ló fẹ́ tẹ̀ sí ìfẹ́ Ọlọ́run àti ìmọ̀ Ọlọ́run. Ẹ̀dá tuntun tó fẹ́ tẹ̀ sí ìmọ̀ Ọlọ́run yìí là ń pè ní àtúnbí. Ẹ̀dá àtijọ́ ni tí ìfẹ́ gbọ́ nǹkan kan tó jẹ́ tọlọ́run, òun ẹ̀dá àtijọ́ yẹn. Ọlọ́run ni wá àti gbọ́dọ̀ sìn. Ẹ̀dá tuntun ni ó fẹ́ ṣe Ọlọ́run, ló fẹ́ wù ú, ló fẹ́ fẹ́, ló fẹ́ máa tẹ̀lé. Ẹ̀dá àtijọ́ ni ó kórìíra ohunkóhun tó jẹ́ tọlọ́run, ó kórìíra ohunkóhun tó jẹ́ tòótọ́, ó kórìíra ohunkóhun tó jẹ́ ìwà láàyè rẹ̀. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ di tọlọ́run. A bá ti di tọlọ́run yìí tá à ń sọ nípa àtúnbí yìí, a ní identity tuntun. Nígbà tí identity ìjẹjọ ìlú bá kú, wọ́n á ní kó lọ renew rẹ̀ kó lọ sí titun. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ kan ń ṣẹlẹ̀ nínú ara, bẹ́ẹ̀ náà ni máa ń bẹ nínú ẹ̀mí. Passport yẹn bá kú, wọ́n á ní kó lọ renew rẹ̀. Bí visa yẹn bá kú, wọ́n á ní kó lọ renew rẹ̀. Gbogbo àwọn kan ilé máa ń renew. Bẹ́ẹ̀ náà ni ìgbé ayé ẹ̀mí wa. Níta jẹ́kẹ̀lẹ̀ yẹn, a gbọ́dọ̀ sọ di titun. Identity tuntun yìí tó yàtọ̀ sí ìgbé ayé àtijọ́ àti rírí yẹn, ó là ń pè ní dídi àtúnbí. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17
ó ní ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́ àti gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ìyẹn ni pé kò lè wá lásán lórí pé nípa ìgbàgbọ́ pé ọ̀rọ̀ tá a gbọ́ ẹ̀kọ́ tá a gbọ́ ìwádìí tá a gbọ́ tàbí àṣàrò wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Òun ló gbàgbọ́ sókè nínú wa. Gbàgbọ́ tó gbọ́ yẹn tá a bá gbọ́rọ̀ nípa ìjọba Ọlọ́run, tá a gbọ́rọ̀ nípa Jésù, tá a gbọ́rọ̀ nípa ìrònúpìwàdà, tá a gbọ́rọ̀ nípa ìjọba Ọlọ́run, tá a gbọ́rọ̀ nípa òdodo Ọlọ́run, tá a gbọ́rọ̀ nípa ìgbọràn sísin Ọlọ́run. So ìgbàgbọ́ tó rú sókè nínú wa lẹ̀ mú ṣẹlẹ̀ lórí ìyàtọ̀ bí ó ṣẹlẹ̀. tó ìgbà yìí tó yìí náà tá a bá ti gbé a rí pé àgàn náà ó rí pé nínú wa lọ́hùn nǹkan kan ti yàtọ̀. Àwọn tó ń wò wá ọ̀rẹ́ ẹbí ọmọ òbí àwọn ọmọ ìyá ọmọ bàbá àdúgbò ìlú orílẹ̀-èdè wa pátápátá ni ó mọ̀ wípé nǹkan kan pàtó ti ṣẹlẹ̀ nínú wa. Gbogbo alágbọ́dọ̀ ní ìrírí yìí sọ wá pọ́sì gbogbo ènìyàn ọba ìjòyè àwọn aládarí àwọn ọmọ ẹ̀yìn fúnníwàásù àwọn wòlíì gbogbo èèyàn pátápátá òun ló gbọ́dọ̀ gba channel yìí kọjá tí ò gbọ́dọ̀ yẹ nìkan nílẹ̀ àfẹn tí ó bá fẹ́ mọ̀ tanra rẹ̀ pòun gbajì tí ó sì gbà. Ìgbé ayé yìí Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 kọfà yìí ó farawé Jọ́ọ̀nù orí 3 láti 3 sí ẹsẹ̀ 8 tí a ṣàlàyé ẹ̀ fún wa nígbà Níkódémù wá sọ́dọ̀ Jésù lóru. Nígbà tí a bá ti ní eléyìí a ní ìpìlẹ̀ títún ẹ mà nígbà tí yẹn bá fẹ́ jọmọ fámìlì bóyá wọ́n gbà tọ́ tàbí kí wọ́n bí sínú ẹbí yẹn ó lè dọmọ ẹbí yẹn bóyá wọ́n adopté àbí pé wọ́n bí sínú rẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe pé bóyá bí wa sínú Ọlọ́run ṣùgbọ́n adopté wa sínú Kristi ni ọmọ tí wọ́n bí àtọmọ tí wọ́n adopt nǹkan kan náà ni nínú Kristi tó bá ti jọmọ ìlú kan nípa pé bóyá àti fulfill nítorí ká ṣe nínú ìlú yẹn bóyá iye ọdún kan ní wọ́n fún wa àbá ní passport àwọn aláìní bóyá náà la adopt wa sínú ẹbí Kristi nípa Kristi la fi dọmọ Ọlọ́run. So ìgbé ayé tuntun yìí la sọ á di ọmọ Ọlọ́run. Ègún ọjọ́sí yẹn pátánì ìdílé ègún májẹ̀mú burúkú yẹn ó ti wá kú lórí wa a ti wá di titun nínú Kristi pẹ̀lú ègún titun nínú Ọlọ́run. A máa gbé gẹ́gẹ́ bí fún Kristi a ní ẹ̀rí rere nípa ti Kristi wa ń bẹ lọ́run àwa ń bẹ láyé ayé wa ń wo Kristi ti ń bẹ lọ́run nínú ayé ní ìwọ ní èmi torí ìgbé ayé Kristi tuntun yẹn láàfẹ́ máa display láàmú fi hàn fàyè ní jẹ́ ti di àtúnbí nìyẹn. Ohun àtijọ́ yóò kọjá lọ ìgbé ayé ara yóò kọjá lọ á bẹ̀rẹ̀ sí rìn nípa ti ẹ̀mí Ọlọ́run. So Ọlọ́run máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣùgbọ́n nílò ká cooperate pẹ̀lú rẹ̀ kí iṣẹ́ yìí lè bá fẹsẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ kó lè fẹ́rẹ̀ tó fún wa. Àwọn àwàdà díẹ̀ tá a lè ṣe lórí rẹ̀ ni a máa tún mú apá kejì rẹ̀ wá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ nípa ọ̀rọ̀ fẹ́ lọ́run. God bless you.